ẹ kú ìrọ̀lẹ́ ẹ̀yin tẹ́ ń fẹ́ tọ́lọ́run ọba lára àsìkò ọjọ́ ìsinmi òní ṣe ọjọ́ àìkú ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2019. ikú òfò ẹnìkọ̀ọ̀kan wa dárú lọ́lọ́ Ọlọ́run ọba aláwùrábí. orúkọ tèmi kò yí padà, mi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín Tóyìn Kàbírù Àdúàgbà. ohun tí a ó bára sọ̀rọ̀ lé lórí nírọ̀lẹ́ yìí ni nípele nípele. nípele nípele lọ̀rọ̀ lé ayé yìí torí wípé ẹgbẹ̀rún máìlì bẹ̀rẹ̀ pẹ̀lú ìpele kan náà ni. ìwọ àbúrò mi nílé, ìwọ ọmọ ìyá mi nílé, tí àwọn òbí rẹ tàbí alágbàtọ́ rẹ bá fi ọ́ síbi ìkọ́ṣẹ́ tàbí wọ́n ní kó lọ sí ilé ìwé, máa wò wọ́n wòkú o, má pòṣé sí wọn, kò sì má ṣe sí ọ wọn. torí wípé ohun tí wọ́n gbélé ọ lọ́wọ́ yìí jẹ́ ayérayé ni, ohun tí wàá jẹ tó bá dọjọ́ ọ̀la ni. nílé ayé tí a wà yìí ó yẹ kí o ní iṣẹ́ ọwọ́ lọ́wọ́, ó yẹ kí o lọ sí ilé ẹ̀kọ́, torí pé eléyìí ni ó jẹ ogún ọ̀la rẹ. tí o bá ní àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ yóò mú inú àwọn òbí rẹ dùn. ní àwọn nǹkan yìí lọ́wọ́ yóò mú inú àwọn òbí rẹ tàbí alágbàtọ́ rẹ dùn, ó lè fi ọ́ yangàn láwùjọ. àwọn òbí rẹ tàbí alágbàtọ́ rẹ wọn kò fẹ́ jẹ́ kó wo ojú olójú kó tó jẹun, wọ́n jẹ́ kó tọrọ lọ́wọ́ rẹ kó tó fọwọ́ lọ sẹ́nu. wọ́n fẹ́ jẹ́ kí wọ́n náà ní tiẹ̀ tí wọ́n náà tí ó mọ̀ fún wọn tó bá dọjọ́ ọ̀la, kí wọ́n náà kí o lè fi àwọn mọ̀lẹ́bí tiẹ̀ náà yangàn tó bá dọjọ́ iwájú. àwọn òbí rẹ tàbí alágbàtọ́ rẹ wọn ò fẹ́ jẹ́ kó o darapọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́, bí ẹgbẹ́kẹ́gbẹ́ ní bàwà rere jẹ́, ọwọ́ tó bá dilẹ̀ lè sùn bẹ̀ lọ́wọ́ ẹ̀. kí nìyẹn tán fi ọ́ síbi iṣẹ́ tàbí kó lọ sí ilé ẹ̀kọ́. ọmọ tí ó múnú àwọn òbí rẹ dùn, tí ọmọ tí ó mú àwọn òbí rẹ láti máa fi ọ́ yangàn tó bá dọjọ́ ọ̀la.